ẹ̀yin ènìyàn mi ẹ ti wá gbọ́ nǹkan tí Labeeb Lagbaji sọ o. Mo kí wa mo níbikíbi tí a bá wà ẹ wò kò sí àkókò láti sọ̀rọ̀ púpọ̀ lórí fọ́nrán yìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tí Labeeb Lagbaji sọ. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ṣé lóòótọ́ ni gbogbo dédé ọmọ Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so ṣé lóòótọ́ ni wọ́n lẹ̀ kí ń ṣọmọ Yorùbá. Ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀ ju o ọ̀rọ̀ tí Labeeb Lagbaji sọ sí yín ti pọ̀ ju o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ gbé ìgbésẹ̀ o. Wọ́n lẹ̀ kí ń ṣọmọ Yorùbá ó lóun mọ ibi tẹ́ ẹ ti wá ó lóun mọ ibi tí ìran yín ti ṣẹ̀ wá pé ẹ kì í ṣọmọ Yorùbá ṣé lóòótọ́ ni. Ọ̀rọ̀ ó ṣọba Àwùjalẹ̀ kò ṣọba Àwùjalẹ̀ òun ló ń wọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí sì tá ń sin o. Wọ́n ní Ifá kọ́ ló ń jọba ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Labeeb ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́ ẹnu mi kọ́ lẹ́ ò ti gbọ́ pé àwọn ọmọ Ìjẹ̀bú wọn ń ṣọmọ Yorùbá. A ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Labeeb Lagbaji a ó fi ohùn sílẹ̀ ń sìn kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ènìyàn mi ẹ̀ ní lá fún ẹ jẹ́ ká lọ síbẹ̀. olókùnrin gẹ́gẹ́ débi òkú òun ó lè wá di wáyé ọ̀dọ̀ adariwo àwọn Ìjẹ̀bú òde òkè ṣe Yorùbá ká ní tẹ́fẹ́ gbọ́ nìyẹn wọ́n ṣe Yorùbá bẹ́ẹ̀ ni ta lọ́lọ́run náà tó ń gbé fídíò yẹn mo ti máa ń tífẹ̀jọ́ tiẹ̀ sùn máa pè ọmọ rẹ̀ máa bá wọn sọ kò jẹ́ kí irú mi tó máa jáde fún ọmọ ìwòta lọ́lọ́run kí n máa sọ̀rọ̀ sí ọ kí n máa kò jẹ́ irú mi kò jẹ́ ní tó pé tẹ́mi bá ti fi ọkàn àforíjì àbí ọkàn dáadáa tí n bá ti dákọ̀ yẹn ó máa ń àdì fún mi láti ṣe ìdàkejì rẹ̀ mi ò mọ bí yẹn ṣe máa ń ṣe tí yẹn máa ń lọ́kàn rere sí yàn tí yẹn tó sáré tíǹjì ọkàn yẹn èmi ò mọ mi ò mọ bó ṣe rọrùn fún ọ mi ò mọ bó ṣe rọrùn fún ọ̀tá Ọlọ́run tó fi ṣe báyẹn pẹ̀lú fídíò olú tèmi mi ò mọ bó ṣe rọrùn fún ọ èmi kò rọrùn fún mi tí n bá ti fi ọkàn tó dáa báyàn lò mi ò mọ bí mo ṣe lè tíǹjì ọkàn sọdí ní tẹ́lẹ̀ ọ̀sẹ̀ mi tó dẹ̀rọ mi jẹ́jẹ́ mi mo jókòó ní mo lówó mi tí mo fi lọ Saudi kò sí tó kàn ẹ́ bẹ́ẹ̀ tó fi ń gbé fídíò mi ìwọ́ta Ọlọ́run ni mo ń sọ o tí mo ń ṣàdúrà nǹkan àbá kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀ láì mọ iye kì í ṣe wọn nìkan o wọ́ta àwọn tó kù tí ẹ̀jọ́ mi lójú bíi tiẹ̀ wọ́ta Ọlọ́run ó jọ mi lójú gan pé ọmọ yìí náà gbọ́ tún ní again ó já tó wá jẹ́ mi gangan kò yẹ kó jẹ́ mi ló ṣe bẹ́ẹ̀ fún wọ́ta Ọlọ́run kò yẹ kó jẹ́ mi ló ṣe bẹ́ẹ̀ fún kò wá sí bó ṣe lè ṣe tó ní nǹkan tí ò dáa mi ò lè sọ̀rọ̀ kankan sí ọ tí ò dáa mi ò mọ̀ ṣe kí n ti fi ẹ̀mí tó dáa báyàn lò kí n ti gbẹ́ni ẹsẹ̀ mi pẹ̀lú pé ọ̀nà màkà máa yọ síra wa kí n wá tún wá ṣe tí ò dá sí mi ì mọ̀ ṣe mi ì lè ṣe tí ìsìnkú ẹni yẹn tún wá bá mi again tí irúgbó ṣe tún bá bọ̀ yìí o mi ì mọ̀ bí mo ṣe lè ṣe mi ì wá bá ẹ mi ì sọ̀rọ̀ rí láyé mi ì ṣe kankan mi ì sọ kankan tí ò dápa rẹ kí ló ń gbé fídíò mi sí o ti lóò ṣe ìsìlámù mọ́ kí ló ń ta ẹ lára níbi pé ẹnìkan lọ Mọ́kà ó ń pàfọ́ọ̀mù ní tó gbàgbọ́ síbi tó gbàgbọ́ ni wọ́n náà ń ṣe gbogbo yín síbi tẹ́ gbàgbọ́ lẹ́ ń ṣe kí ló kàn wá pẹ̀lú titi yín ní wá bá yín náà ẹ mind business yìí náà ètò nípa àbálẹ̀ jù nísìn òun tó bá Àwùjalẹ̀ tó wá délẹ̀ yìí àwa kọ́ lọ bá Àwùjalẹ̀ tá a ní kọ́ bá Àwùjalẹ̀ sọ pé òun ò fẹ́ kán sìn nílànà ti kèfèrí fúnra wa báyẹn ló gbé gbèsè ayé rẹ̀ kalẹ̀ pé tó ń bá kú báyìí ní ká ṣe ṣe ọ̀rọ̀ òun ló sì nira rẹ̀ àwọn ọmọ rẹ̀ ló ní kí sábà náà mọ̀ ń ta lè tọwọ́ bọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú mo mọ Ìjẹ̀bú Òde Ìkòròdú náà bèbí sí gbogbo tá à ń fa ilẹ̀ yìí ni mo mọ̀ ń pa rẹ̀ ní nǹkan sọ̀rọ̀ ní bọ̀ ẹ ti ń pùsì wa gbogbo ẹni tó dákẹ́ kọ́ ni ó accept tẹ́ ẹ ṣe akáwọn owó yìí ni èmi as a person mo ti pinnu pé mi ní sọ̀rọ̀ sí mi ní ṣe kankan kí ló ìgbà wọlé bá gbólé yìí dà mo kàn rí bí ẹni tí bá ń sọ̀rọ̀ sí mo rí pé sẹ́ni yẹn ṣe kò níṣẹ́ tí ó mọ̀ ṣe ni kí ló sọ̀rọ̀ sí sí lákùn dín ní kó wálé ẹ̀ dín kí kálukú ṣe títí ẹ̀ náà ẹ kí kálukú kọjú sí títí ẹ̀ níta fẹ́ rán pọ̀ ńlẹ̀ kọjá eléyìí níta fẹ́ rán pọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ Akilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú ò kí ń ṣe Yorùbá Ìjẹ̀bú Òde wọn kì í ṣe Yorùbá àwọn Ìjẹ̀bú Òde wọn kì í ṣe Yorùbá Akilẹ̀ Ìjẹ̀bú Lárúbáwá làwọn Ìjẹ̀bú ní Ìjẹ̀bú Òde Lárúbáwá ni wọn ẹlẹ́mi sọ bẹ́ẹ̀ Sudan ni wọ́n ti wá Sudan ni wọ́n ti wá ní Wàdáyì ni ti wá Wàdáyì yẹn tó dá àwa náà Sudan láti wá àwa Àgbàjì Sudan láti wá ní ọ̀dọ̀ wa ní abuhaji ní Khartoum yẹn àti Wàdáyì kò dìnnà síra wọn bí káfíń pé Èkó bí káfíń pé Èkó sí bí káfíń pé Èkó sí Ìbàdàn ní Khartoum àti Wàdáyì yẹn Wàdáyì ní àdúgbò wọn láti wá ní Sudan àwa Khartoum ní abuhaji ní Sudan ibẹ̀ láti wá wọ́n rí fídíò wa kan ẹgbẹ́ àwọn ẹnu gẹ́gẹ́ àwọn mùsùlùmí gẹ́gẹ́ kan ẹ̀tún sáré ilé tẹ̀mọ́ ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ sáwọn alẹ́kọ̀ọ́ ọ̀gá ẹnìkan mọ́ sí wọn ni
àwọn Ìjẹ̀bú Òde ò kì í ṣe Yorùbá. ẹlẹ́kejì kì í ṣe Ifá ní mú ọba níjẹ̀bú Òde, Ifá kọ́ ní mú ọba ní Ìjẹ̀bú Òde, kì í ṣe Ifá. Gẹ́gẹ́ bí n ta gbọ́ nù tán wọ́n ní bàbá wa Awùjalẹ̀ wọ́n ní bàbá kẹwọn gbà tí wọ́n jọba bàbá wọn ní Fámú àbíà ní ẹbí Mújàre, Ifá ìyẹn ọba ní Ìjẹ̀bú Òde, bàbá àwọn ẹbí ilé wọn lọ́ba kàn. ìdílé mẹ́rin ni wọ́n ní jọba ní Ìjẹ̀bú Òde, ìdílé mẹ́rin ní jọba ní Ìjẹ̀bú Òde. ọ̀rọ̀ yóò kàn mí ò bọ̀ wọ́n láyé ti pọ̀jù ẹ̀dẹ̀ fún wa lọ́rùn bíi pé àwa ni alẹ́ kí ẹ mọ̀ sí Awùjalẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́nu gbogbo fídíò wa Bàlámínígun bẹ́ẹ̀ lẹ́nu gbé láìpẹ́ yìí nínú yín tí bẹ́ẹ̀ sọ́sọ́ lórí kìnìkan ó tún ilé tiẹ̀ mọ́ ọ̀rọ̀ Awùjalẹ̀. kí ló kẹ́ títí wá ń bẹ́ Ìlọrin làwọn ń gbé àwọn ògbéjẹ̀bú. wọ́n ní igi onídàlóko ó para ilé tí ń kọ́ igi ń dálóko ń para lébi tí ń ní kí n títí wá ń bí ọ̀rọ̀ oníṣì tó fi di pé ẹ̀rín ilé tiẹ̀ mọ́ ọ̀rọ̀ títí wa. wọ́n yẹ fífá mú ọba níjẹ̀bú Òde, ìdílé mẹ́rin náà níjọba níjẹ̀bú Òde. ẹbí tó bá kàn ló máa mú ba. ẹbí àwọn bàbá wa Awùjalẹ̀ tó ṣaláìsí Ọlọ́run bá wa kẹ́ wọn, òun ló kànjọ náà wọ́n dẹ̀ mú bàbá wọn, bàbá ló ní kán mọ́ òun. wọ́n ní bàbá yẹn ti dàgbà gan, wọn ò sì kàwé, wọ́n sì ní ìdẹ̀rùn tó yẹ light bí kò wá jọba. wọ́n ní ẹni tí ó kàwé àwọn ò lè fi jọba. nínú àwọn tó lówó jù náà bàbá wa Odùtọ́lá dòní náà ni ó kò sẹ́ni tó bó Odùtọ́lá ní owó nínú Ìjẹ̀bú Òde yẹn, nínú àwọn tó lówó jù bàbá wa Odùtọ́lá nínú àwọn olówó tó lówó gan nígbà náà dòní ni ó. àwọn náà sọ pé kí wọ́n try láti náà sẹ́sọ ọmọ wọn tó wà lóyìnbó kó máa bọ̀. ọmọ náà rí di accountant, wọ́n sì lọ mú bàbá Awùjalẹ̀ wánu ní ọdún náà, kì í ṣe Ifá ló mú wọn. torí àmọ́ táwa ṣe tó fi di pé àwa làwa ń jẹ ìyá gbogbo tí ń ṣẹlẹ̀ láìṣẹ̀ láìrò. tí a fẹ́ wá ṣe láti ìbò ní àwọn ojútùú pé wọ́n ń ṣe kìnìkan ìlú òyìnbó ni bàbá yẹn ti dé accountant tẹ̀ ni. ní 1980 a gbọ́ nínú tàn pé wọ́n ṣe mítìnì kan ní Palace Awùjalẹ̀ ní ọdún náà. wọ́n kí gbogbo oníṣẹ̀ṣe ní gbogbo akílẹ̀ Ìjẹ̀bú, wọ́n kí gbogbo pásítọ̀ níjọ́ náà sí ààfin Awùjalẹ̀, wọ́n kí gbogbo mùsùlùmí pátá náà sí Palace níjọ́ náà lọ ní 1980. ohun bẹ́ẹ̀ níbọ̀dì jẹ́ ohun bẹ́ẹ̀ níbọ̀dì mú o, ohun bẹ́ẹ̀ sọ kí nìkan o. abọ́ba kú nínú mẹ́tọ̀dì ìjọba ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀lọ́yọ́ kú o, tí yẹn nǹkan bá ti kú kádà sí ká má sọ kí wọ́n ṣe nǹkan ní ọba kú mọ́. ó sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀yìn ó ṣẹ̀ṣe ẹ̀yọ abọ́ba kú kó òun ṣẹ̀ṣe ní 1980 ni bàbá yẹn ti sọ ẹ̀yọ abọ́ba kú kó òun ṣẹ̀ṣe o, ẹ̀ bá ti kú ó máa dọ́rùn rẹ̀ lọ. gbogbo akilẹ̀ Ìjẹ̀bú àti oníṣẹ̀ṣe ni o àti kìrìsìtẹ́nì ni o àti mùsùlùmí ni o gbogbo wọn dẹ̀ agree bẹ́ẹ̀ pẹ̀tọ̀ ẹni tó bá ti kú o kàn sí nílànà ẹ̀sìn rẹ̀ ní 1980. gbogbo oníṣẹ̀ṣe tó jáde pátá rí tiẹ̀ tó ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì orí àkẹ́tọ̀ orí tìjàbú dé mẹ́ tó wọ́n ti mọ tó ń bẹ́lẹ̀ kì í ṣe tó ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ bàbá yẹn ti sọ kalẹ̀ ìwé kan tó ń bẹ tí ẹnìkan gbé yẹn hàn mí pé bàbá yẹn ti sọ gbogbo ọ̀rọ̀ síbẹ̀ gbogbo èsì lẹ́yìn olóyè ó sọ bàbá yẹn ti sọ síbẹ̀ kí wọ́n ti wá ẹ bá ti wá ní fídíò kan ẹ bá bẹ̀rẹ̀ sí ní ilé tí ọ̀rọ̀ Awùjalẹ̀ mọ́ ọ̀rọ̀ fídíò èyí táwọn fi ń ṣe tiwa jẹ́jẹ́ tí wọ́n ti tiwa ń bẹ̀. tí wọ́n ti tiwa ń bẹ̀. ìlú Ìjẹ̀bú Òde ṣẹ́lú ṣẹ̀ṣẹ̀ Lárúbáwá ni wọ́n, Sudan náà ti wá, Sudan ni wọ́n ti wá ní Wàdáì, Sudan ni wọ́n ti wá. ẹ lọ béèrè èmi mọ Wàdáì dáadáa, ẹgbẹ́ àdúgbò tiwa náà ni ní Khartoum ní Abuhaji ní Sudan mo mọ dáadáa, ibẹ̀ náà ti wá gbogbo Ìjẹ̀bú Òde Lárúbáwá ni wọ́n. ibẹ̀ kan wà ní Ìjẹ̀bú Òde tí àwọn alágẹmọ ti máa ń kọsẹ̀, ẹ béèrè dáadáa, ẹ béèrè ẹlẹ́mi wí bẹ́ẹ̀ owó bí tí mo sọ àtẹ̀mọ́lẹ̀ mi ni o, àtẹ̀mọ́lẹ̀ mi ni o, Ìjẹ̀bú Òde àtẹ̀mọ́lẹ̀ mi ni o, ibi tí wọ́n ti máa ń kọsẹ̀ ẹ béèrè bẹ́ẹ̀ ẹlẹ́mi sọ bẹ́ẹ̀ wọ́n ti máa ń kọsẹ̀ Ìjẹ̀bú Òde, wọ́n ti kọ́ shopping complex síbẹ̀
shopping complex ó wà níbẹ̀ báyìí ẹ bèrè Ìjẹ̀bú Òde mi ò sọ̀rọ̀ dẹ̀ ṣe o ẹ bèrè ní tí n bá sọ yìí tó bá jẹ́rọ́ ẹja mi níjẹ̀bú Òde ibi táwọn oníkíní láti máa ń kọsẹ̀ àwọn alágẹmọ tó dùn bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tó ti gbá tó sàwó wọ́n ti kọ́ shopping complex síbẹ̀ wọ́n ti kọ́ síbẹ̀ ẹ lọ bèrè. ṣé ìmọ̀ tí mo sọ ni tẹ́tẹ́lẹ̀ 21 days ogúnjọ́ àtẹyọ kan náà máa ń ṣalájọ mọ́ níjẹ̀bú Òde tẹ́lẹ̀ ó ti di jọ́ méjì 2 days ló ti di 2 days ọlọ́run kò bá káwù jalè ẹni wà ń fún wa lọ́rùn kí n tiwa sáwà lásẹ̀ ni káwù yá fọ ẹ ti gbé fídíò wa ẹ ti ń tọ́kẹ́ ẹ àwọn mùsùlùmí àwọn gẹ́gẹ́ àwọn akéwò tọrọ jẹ àwọn akéwò sebára wọn tó tẹ́lẹ̀ lọ́mọ́ká ibi olókùn náà máa ń wá ọdún ti lọ bí òkú àwùjalè ẹ wọn ló pè wá ẹ bọ́ wọn ní pé tó ń bá ti kú pé ìlànà Islam nìkan fi sìn ibi tó ti máa ń jọ́jẹ̀ bóde àgbàlá ẹ bèrè wọ́n ti tipa kì í sọ̀rọ̀ 5 years 6 years tí wọ́n dọ́kọ́ níbẹ̀ mọ́ ní àgbàlá níjẹ̀ bóde wọ́n ti tipa bèbí ti sẹ́jú fa kí ló dáhà náà mọ́ dáa lè sọ akàdákẹ́ ni pé ńgbà tí ó tẹ́lẹ̀ bá ti máa wáyé tẹ́ ẹ máa lọ gbé fídíò wa ẹ máa lọ sọ̀rọ̀ lé wa lórí ẹ máa ẹ̀tún gbé fídíò alágbàlá múnigun ẹ̀tún gbé fídíò wọn ẹ̀tún sọ̀rọ̀ kú sọ lé wọn lórí ẹ̀rín ilé tiẹ̀ mọ́rọ̀ Àwùjalẹ̀ kí ló kàn tiwa pẹ̀lú Àwùjalẹ̀ léyìn tàbá wa dákẹ́ kì í ṣe ẹ̀rùjà nígbà wa kọ́sí jẹ́jẹ́ yẹn yóò jòkó musa àdúrà mi jẹ́jẹ́ ní mọ́kà ẹ̀ ń gbé fídíò mi ẹ̀ ní ṣe mọ́kà lọ́wọ́ wa ni ṣé ìdí ògùn Ọlọ́run tí náà wà àbí ìdí ọ̀bàtà Ọlọ́run tí náà wà kíkà kó ṣe ti tiẹ̀ náà ara owó tá a fi wọ plane tá a fi lọ mọ́kà ó dẹ̀ ń ta yín bí ẹ pé owó ti sọnù ṣé ó ti sọnù ni àwọn akótẹ́mi lọ mọ́kà àwọn akótẹ́mi lọ ẹni kan kọ́ńsì owó tiẹ̀ sọnù àbí gbàtà dé àwọn abẹ́rẹ́ oúnjẹ lọ́wọ́ rẹ̀ pé kó fún wa ní tájẹ̀. ní Ìjẹ̀bú Òde ẹ bèrè níjọ́ làwọn Òṣogbo ti ṣe meeting gbẹ̀yìn over 20 years ibi tí wọ́n ti máa ń ṣe lédi tí wọ́n ti máa ń kọ́ tí wọ́n ti máa ń ṣe kíni wọn over 20 years wọ́n ti kọ́ shopping complex síbẹ̀ shopping complex wọ́n ti kọ́ síbi tí wọ́n ti máa ń ṣe meeting wọn ẹ bèrè tó bá kẹ́rọ̀ ni ẹ bèrè gbogbo yẹn ò sí Ìjẹ̀bú Òde mọ́ Ìjẹ̀bú Òde ti yàtọ̀ sí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ro yẹn. dìsí òjò rọ̀ kálódé bá rọ̀ ní nígbà tó ń parí ẹlẹ́yìn ilẹ̀ rọ̀jò lẹ́dà kìnìún ẹlẹ́yìn ilẹ̀ rọ̀jò kí ló dé kò sẹ́ni tí ò mọ̀rọ̀ sọ o kò sẹ́ni tí ò mọ̀rọ̀ sọ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ sí ẹ mọ̀ yíwọ́ ti àwa táwọn mọ̀ kankan pa nǹkan tẹ́ ń fà ẹ mọ̀ yíwọ́ ti wà mọ́ tẹ́ bá yíwọ́ ti wà tá bá dákẹ́ kì í ṣàìlè sọ̀rọ̀ ìyẹn kan wọlé níbi wèrè ni bọ̀bọ̀ orí wèrè kan tó wọ jákẹ́tì báyìí bí ayé báyìí tani kùtọ̀lù wà ní sọ̀rọ̀ náà bí ìgbẹ́ kí ni ń ṣẹlẹ̀ báyìí tí máa ń hó di jákàtì rẹ̀ mọ́ lọ́rùn pẹ̀lú ọ̀rọ̀ agbóhùn tútù ni tí máa ń kéèyàn kéèyàn máa sọ wọn dandan pé àwọn nǹkan tẹ̀ ń ṣe kéèyàn máa fi ilẹ̀ kéèyàn máa wò yín náà pé o tún dáká náà tó máa ṣe gbòòrò yìí bọ́tì ó wá fẹ́ máa jọ kí àbí ẹ̀rùjà ń báyàn kí dẹ̀ ṣe ẹ̀rùjà ṣebí owó ẹnu yìí náà ni ta ló wá jákòtò bánu. kódà nílẹ̀ Ìjẹ̀bú Òde kò fẹ́ sí ilé abaláwo gan mọ́ kò fẹ́ sí mọ́ àtàwọn ọmọ yahoo nǹkan kan dé ní ilé abaláwo tó ń hù díẹ̀ láti máa fi ṣe kínní kò fẹ́ sí ilé abaláwo gangan máa ń jẹ́ nílẹ̀ Ìjẹ̀bú Òde mọ́ Lárúbáwá ni àwọn Ìjẹ̀bú Òde Lárúbáwá ni wọ́n Sudan ni wọ́n ti wá ẹ̀yin ilẹ̀ yìí ó ti wá tí wàá ti bẹ́ẹ̀ mi ní dá sí tó gbé kò sí tó kàn mí èmi kàn wò ni but kí ló dé tẹ̀yẹ̀ máa ń dúró jẹjẹrẹ tẹ́ máa bà Sudan ni wọ́n ti wá ẹ bèrè lọ́wọ́ wọn níwàdà ìwé ṣe Yorùbá Sudan làwọn Ìjẹ̀bú Òde ti wá. ẹ sọ̀rọ̀ mi gbọ́ bẹ́ẹ̀ ni bàbá yẹn ti kọ̀wé kan ẹ lọ ìwé yẹn wò bàbá yẹn ti kọ ìwé kan Àwùjalẹ̀ ti kọ̀wé kan wọ́n ti dá wọn lóhùn gbogbo èsì bẹ́ẹ̀ òun ò bẹ́ẹ̀ níbọ̀dì jẹ́ kankan o òun ò bẹ́ẹ̀ níbọ̀dì jẹ́ kankan o òun ò bá wọn ṣe é ní ìṣẹ̀ṣẹ̀ kankan òun ò ṣe ìṣẹ̀ṣẹ̀ kankan. bàbá yẹn sọ bẹ́ẹ̀ kí mùsùlùmí lòun o wọ́n bí òun gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń bá sì kú náà ká sì ń gẹ́gẹ́ bí mùsùlùmí. Àwùjalẹ̀
òun làkọ́kọ́ ọba nílẹ̀ Yorùbá yìí tó ṣe pé wọ́n bọ́ adé kalẹ̀ báyìí wọ́n sì gbé láwàní fún un. àní lábáwá ni wọ́n lábáwá làwọn Ìjẹ̀bú Òde. Sudan ni wọ́n ti wá ní Wàdáì, kò jìnnà sí àdúgbò àwa náà tàti wá ní Sudan, ní Khartoum, ní Agbájì yẹn tẹ́ ń gbọ́n Sudan ló wà. Sheriff ni wá ìyẹn àdé Muhammad sallam. mo mọ bẹ̀rẹ̀ dáadáa mo mọ Wàdáì tí wọ́n ti wá ní Sudan, àwọn Ìjẹ̀bú Òde lábáwá ni wọ́n. láti over 10 years nísìn ni bàbá yẹn ti kúrò ní palace tí wọ́n gbé palace mọ́ ní Àwùjalẹ̀. over 10 years ilé wọn ni wọ́n ń gbé. lájọ́ tó wà láti kú nísìn mọ́tò ṣubú mọ́tò gbáyàn ẹ̀ka kò kú kódà ikú tó reduce sí ni ìlú tùbá tùsẹ̀ ọ̀kadà àkọ́ lásìdẹ́ǹtì ẹni tó bá bá yín ẹ lọ bá. mi ò plead sí yín pé kẹ forí jẹ ẹni tó bá bá yín ẹ bá bá yín tó ìtì yín ẹ ìtì padà. bẹ́ẹ̀ ni mo support yín lórí yẹn wọ́n ní tí wàá bá yín wáyé tẹ́ ń gbé fídíò wa wáyé tẹ́ ń fi fídíò wa rí létí ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ kí ló kàn ti yín bẹ̀ amúra wa rí ni abátán nítorí wù mí ni mo ń ṣe mo gbówó mi mo fi plane lọ sí Saudi mo lè gbà pé tí mo lọ ṣe lọ́kàn mi mo gbà pé n tó pè mí ni àkídà mi nìyẹn. nígbà tó mi pè àwọn nǹkan ṣe máa ń pe omi iná pè àwọn kan wọ́n ń pe iná òkúta pè àwọn kan ẹ̀ ń pe òkúta ẹ̀yin kan Ọbàtálá pè yẹn ń pe ẹ̀yin kan Ifá pè yẹn ń pe ibà àwọn kan ni wọ́n mú tán wá láti ibi tó dínà tán lọ Òṣogbo níbi Ọ̀ṣun Òṣogbo ṣé mo pé wọ́n ní kí ló kàn yín ṣé àwọn bá yín bí èyí tẹ̀ ń ṣe ẹ lọ sọ ara yín torí mi ò mọ kókó ń tẹ́fẹ́ gbà ní gbogbo àwọn nǹkan jákujàku yìí. èèyàn kú ń Jẹ̀bú ẹ̀rí létí ẹ̀mọ́ ẹni tó wà lọ́rin nígbà tí ọba Àwùjalẹ̀ kú ń Jẹ̀bú tó sì sọ kalẹ̀ pé mùsùlùmí ni kò sin òun bá ń jẹun bá yín mu ẹ̀sìn dandan àbíkẹ́ olókùn ní gẹ́gẹ́ débi òkú òun ó lè wá di wá dariwo láti 1980 ni bàbá yẹn ti pe mítìnì ó pe gbogbo àwọn ẹlẹ́bọ yín ó pe mùsùlùmí ó pe kírísítẹ́nì pẹ̀tọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ kọ́kọ́ lọ yọ ọba kú kúrò nínú ọ̀rọ̀ ìlànà pé ọba kan kú ẹnìkan wà kú tẹ̀lé ẹ̀yọ́ kú mbẹ́ ẹ̀ ń bá ti kú kọ́ máa dákú rẹ̀ kọ́ máa dá lọ ó sọ mbẹ́. ẹlẹ́ẹ̀kejì tọ̀ ẹ tó bá ti kú tó jẹ́ mùsùlùmí tó wà lórí ọba tí mùsùlùmí sin lànà mùsùlùmí wọn ẹ̀ ń bá ti kú tó jẹ́ kìrìsìtẹ́nì tó wà lórí oyè kí kìrìsìtẹ́nì lọ sí lànà kìrìsìtẹ́nì tiwọn ẹ̀ ń bá ti kú tó jẹ́ ìlànà tí oníkèfèrí èyí lẹ́bọ kó ní kẹ́ lọ sí lànà tiyín kí wá ní Ìjẹ̀bú Òde fífa mọ́ bá ń bẹ̀ ìdílé mẹ́rin ní ìjọba Ìjẹ̀bú Òde ìdílé mẹ́rin yẹn ẹni tó bá jẹ́ àgbàjú ń bẹ̀ òun náà ní ọlọ́jọba báwa ṣe mọ̀ ọ́n nù báwa ṣe mọ̀ ọ́n tipẹ́tipẹ́ ni àwa ti mọ̀ ọ́n bẹ̀ Ifá kọ́ ló mú ọba fún wọn níbẹ̀ yẹn wọ́n yé sì ṣe Yorùbá wọn wá láti fẹ̀ Sudan náà ti wá mi ò sọ́bùn kẹlẹ́ ní Wàdáì mo mọ àdúgbò àwọn Ìjẹ̀bú ní Wàdáì mo mọ̀ ní Sudan. ẹ̀yin náà ẹ ti gbọ́rọ̀ tó ń sọ ṣé ẹ ti rí pé ọmọ àlè pọ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ rí pé ọmọ àlè pọ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ rí àkóbá tí a kó bára wa nílẹ̀ Yorùbá torí a kó bára wa ni àbí kílẹ̀ ní fẹ́ pé ṣé ẹ rí nǹkan tá a ṣe fúnra wa wọ́n ní nígbà tí kán tó gba àwọn ẹ̀sìn Islam nígbà náà lọ nígbà tó fẹ́ mẹ́sìn yẹn dé wọ́n ní wọ́n á lọ sí ọ̀dọ̀ ọba òun ló máa ń fà tẹ́ bá wọn àwọn ìlú ìṣẹ̀báyé tẹ́ bá ti rí ààfin ẹ̀rì mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọba ló ń fún àwọn ẹlẹ́sìn Islam láàyè ló ń fún wọn nílẹ̀ tó ń kọ́ mọ́ṣáláṣí sí nísìnyí àwọn wá ń sọ pé àwọn ni bàbá ọba pé àwọn ò lè dọ̀bálẹ̀ kí ọba ṣe rí nǹkan tó a fi ṣe ra wa ṣé kò yẹ káwọn àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó jọba nílẹ̀ Yorùbá kan yára wọn ní brain ẹ wo this is the time ní gbogbo ilẹ̀ Yorùbá kò yẹ kí wọ́n gba ẹni mùsùlùmí láàyè mọ́ kó jọba torí wọ́n ya ìyàkúyà ní at the end of the day ẹ wo ọba Àwùjalẹ̀ ṣe rí nǹkan tó dá sílẹ̀ kó tó lọ ṣe rí nǹkan tó dá sílẹ̀ kó tó lọ wọ́n ní a máa là náà nítorí àwọn ẹlẹ́sìn àwọn èèyàn dáadáa kan wà láàrin wọn ṣùgbọ́n pé o jẹ́ mùsùlùmí o fẹ́ jọba no kò sáàyè fún un torí ẹ̀rí pé tí wọ́n ó lékè nkà ẹ̀rí tuntun wọn pa ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn mo wo fọ́nrán kan lánàá ní orí platform MS Baba lórí Facebook ẹ lọ wo MS Baba lórí Facebook ẹ lọ bá àwọn ọmọ ẹlẹ́sìn Islam bó ṣe kóra wọn jọ tí wọ́n ń ṣépè fún Lizzy Anjorin gbajúgbajà òṣèré ilẹ̀ Yorùbá ẹ lọ wo bọ́n ṣe ń ṣépè fún arábìnrin yẹn
èpè kíkọ wọn pọ̀ tó ń ṣépè fún pẹ̀lú alukuran. Ṣùgbọ́n èmi mọ̀ pé èpè yín ò ní mú ẹni ẹlẹ́ni, kò sí nǹkan tó wù kó ṣe. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì jẹ́ wọn, ẹ jẹ́ ká wá jẹ́ wò bẹ́ẹ̀. Ẹ̀yin tó rí yín pé ẹ wá jókòó ẹ wò, ìjẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan lè lọ kóra wọn jọ síbì kan kọ́ dẹ̀ máa ṣépè fún wọn, kò possible. Torí Bible jẹ́ kó mọ̀ pé pray for your enemy. But ẹlẹ́sìn Islam kò kọ́ wọn bẹ́ẹ̀ pé kó pray for enemy o, kó pa wọ́n ni o. Bọ́rọ̀ bí tí wọ́n ṣe rí nìyẹn. Mo mọ̀ pé ọjà dédé jà gan wọn, wọ́n á wá kọ́mẹ̀tì sí bíbí, wọ́n á máa bú mi. Kọ́mẹ̀tì yín ò ṣe nǹkan kan, kò ṣe nǹkan kan. A dì pẹ̀lú yín nílẹ̀ Yorùbá, ẹ ti dá nǹkan kan mọ̀. Gbogbo yín jàgídíjàgan jẹ́ pọ̀, even though àwọn tó ti dàgbà lára wọn ò lọ́pọlọ, àwọn tó jẹ́ bàbá wọn òṣùká tó ń dì ẹwu bí Làbíbù Lágbájá inú ẹ̀wò bó ṣe dúrẹ́sì, ṣé ìyẹn jọ ń máa bìyìn lójú yín? Ṣé bí Làbíbù Lágbájá ṣe di òṣùká sórí, ṣé ó lè jẹ́ kó lọ́pọlọ ẹni tí atẹ́gùn ò fẹ́ sí lórí? Báwo lẹ ṣe expect kó máa behave? Bá ṣe máa behave bí ẹranko nìyẹn. Ìwọ ń sọ pé àwọn ọmọ Ìjẹ̀bú wọn ń ṣe Yorùbá, ókè o, olóhùn mọ fámìlì wọn ò mọ ibi tán ti wá. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, tó bá yẹ pé abárọ̀ ọmọ ọkọ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú, ọmọ ọkọ ẹ kóra ń jọ o, Làbíbù Lágbájá ní láti lọ kóòtù kó wá fi ibi tí ẹ ti wá hàn yín o. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, ẹ dìde lórí ọ̀rọ̀ yìí o, kí Làbíbù Lágbájá ibi tí ẹ ti wá kó wá lọ fi hàn yín, toró lòun mọ̀ bẹ̀. Ó simple, kì í ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ lọ máa wá kiri ń sìn. Làbíbù Lágbájá lòun mọ̀ ibi tí ẹ ti wá, ẹ wá lọ sìn kó wá lọ fi ibi tí ẹ ti ṣe wá, ẹ jẹ́ kó wá fi hàn yín, kò jù bẹ́ẹ̀ lọ. Ibi tá a fọ̀rọ̀ kò sí nìyẹn. Gbogbo ọmọ Ìjẹ̀bú mo dẹ̀ mọ̀ pé ọmọ kọ́pọ̀ láàrin tẹ̀ kì í ṣe ọmọ àlè. Ẹ̀yin èèyàn mi, gbogbo ọmọ Ìjẹ̀bú kò jù bẹ́ẹ̀ náà lọ. Ẹ gbé ìgbésẹ̀ o, ẹ gbé ìgbésẹ̀ o, Làbíbù Lágbájá, ẹ gbé ìgbésẹ̀ o. Gbogbo ọmọ Ìjẹ̀bú, gbogbo ibikíbi tí ẹ bá wà, ẹ pe Làbíbù Lágbájá lẹ́jọ́. Gbogbo ọba tó wà nílẹ̀ Ìjẹ̀bú, ẹ pe Làbíbù Lágbájá, ẹ jẹ́ kó wá lọ fi ibi tí ẹ ti wá hàn yín, ó lóun mọ ibi tí ẹ ti wá. Ọ̀rọ̀ yìí simple o, àníri jù báyìí lọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín ni, olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV. Mo kí gbogbo wa pápátá o, mo kí bàbá mi Ìgbòho Òòṣà, ẹ kú ìrìn àná, Koiki Media àti gbogbo àwọn tó kù pápátá tá ní lè máa dárúkọ. A kú iṣẹ́ takuntakun. Ọmọ Ìjẹ̀bú náà ní Koiki, wọ́n ní wọ́n mọ ibi tẹ́ ti wá ọ̀pẹ́ ẹ̀yin ṣọmọ Yorùbá. Ọ̀rọ̀ náà lágbára. Làbíbù Lágbájá ti fẹnu tẹ̀wé. Ẹ wo, ẹ jẹ́ ká fi ńlẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá wa subscribe, kẹ́ follow wa. Press love and like. Thank you all.